látàárọ̀ ọgbẹ̀yìn tí ẹ wò wá iléeṣẹ́ Nígbàtí tẹlifíṣàn tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ yóò tún yà yín lẹ́nu pé ọmọ ọba níbo lẹ tún wà ní ọjọ́ ti tòní ẹ mọ̀ ẹ́ kó yà yín lẹ́nu ìlú Ìsanlu-Isin òun náà ni a wà ẹ mọ̀ àsìkò yìí pé ibi tí iṣu ẹ̀sẹ̀ jáde ní Ìsanlu-Isin tó má dẹ̀ fẹ́ ṣe tó lè jẹ́sú wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ ṣe ọdún ìjẹ́sú tá à ń pè ní tí wọ́n ṣe tẹ́lẹ̀ tí wọ́n pè ní oòrùn ọjọ́ òrùn ni wọ́n ń pè tẹ́lẹ̀ tó wá sọ di ọdún ìjẹ́sú ọdún ìjẹ́sú yẹn náà làwọn wà ní ibẹ̀ lọ́jọ́ tòní àwa ní Ìsanlu-Isin kí ló ṣẹlẹ̀ ní Ìsanlu-Isin ẹ rí i pé ojoojúmọ́ òní Ìsanlu-Isin ṣe kíni olóyàtọ̀ ẹ rí i pé wàtá tí wá ẹ rí i pé àrí irú eléyìí ẹ rí i pé wàtá tó wá lọ́dún yìí ẹ rí báyìí ẹ ti rí báyìí ẹ ti mọ̀ pé ọba aládé ẹ ti rí báyìí òun náà ni Olúsin ẹ ká lọ wò nǹkan tí ó ṣẹlẹ̀. Jésù Ọlọ́run gbàlà wa dúpẹ́ lọ́wọ́ yín o torí pé ńgbà tá a dá ọjọ́ ìyẹn ní adájọ́ nílé ọwọ́ adúpẹ́ mú kí ọjọ́ òní kó kò kó sì wá sáyé láyọ̀ àti àlàáfíà adúpẹ́ fún àbòtẹ́ fún gbogbo wa àwọn tá a rìnrìn àjò látọ̀nà tó jì wá bí àwọn tá a jáde láti nílé wa Olúwa dúpẹ́ Olú ẹgbẹ́ ọpẹ́ wa. Lẹ́mẹ̀ta tó rinlẹ̀ dáadáa. Ẹ̀dúró náà. Èètì ìdé òkè àgbọn débi téèdè ìjàrá débi téèdè àjàṣẹ́. Ẹ jẹ́ kí Ṣéwù yẹn dé lọrin. Bó bá kọjá lọrin gan kó délẹ̀ tápà. Ó yá 1 2 go. Ṣéwù. Ọlọ́run á jẹ́ kí wọ́n pẹ́ fún wa. Mo kí gómìnà ìpínlẹ̀ Kwara. Bẹ́ẹ̀ ni mo kí bàbá wa olómọ̀fòmọ̀ràn ní ìjòkó yìí. Bàbá wa Iléeṣẹ́ Ìgbàjà bàbá tèmi nù. Ìṣe wa ní àṣà wa ní kájòrò òkè kájòrò bò. Ẹ ṣeun. Èyí nǹkan pàtàkì
là ń ṣe lénìí. Mo kí olówù ti ìlú Òwú-Ìsìn, bẹ́ẹ̀ ni mo kí Olójòkú bẹ́ẹ̀ ti jẹ́ pé wọ́n ti sọ fún mi náà tẹ́lẹ̀ bó ti mo sì kí wọn. Bẹ́ẹ̀ ni mo kí bọ̀dá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi àti èèyàn mi alájọbí mi. Olóko ti oko Ìrèsé, ìyá tó bí mi náà Ìrèsé náà ni, àdúgbò lọ́wọ́ Ọlọ́run. Mo kí Olùsìn Ìjálá-Ìsìn àjọṣe ní sóò mi bá tiẹ̀ kí ọlá sí ọ̀ lè bínú. Mo kí yèyé ọba ìyá ló lọ ọmọ lọ́jọ́ àpọ̀nléwé àti ẹ̀ṣẹ̀ ìyá àdínrìn gbogbo àti gbogbo ẹlẹ́sìn mùsùlùmí òkè wa òkè ẹ̀yà ayé. Ọjọ́ ìní ọjọ́ kan gbòógì ni a ṣe ọdún Ìjẹ̀ṣu. Ọdún Ìjẹ̀ṣu àwọn bàbá wa máa ń pè ní oòrùn nígbà ayé tiwọn, ṣùgbọ́n nígbà ayé tiwa nítorí ẹ̀sìn àti ọ̀làjú àti òmọ̀wé àwa yí padà sí ọdún Ìjẹ̀ṣu. Ó lè jẹ́ ọdún kan pàtàkì ní ìlú Isanlu-Isin. Iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ ilẹ̀ wa, ẹni kò ṣiṣẹ́ yóò máa jalè. Ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò ì pé o. Ẹ ṣeun, thank you. Iṣu a ó pín, yóò kú, yóò padà yè, yóò sì bá padà di nílá. Ọlọ́run ló ń dábìrà, Ọlọ́run ṣe ń dábìrà nínú ayé iṣu tí a gbìn sílẹ̀ tó ń padà di oúnjẹ. Òun náà ni ó ń dábìrà nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa. Mo sì gbàdúrà wípé bọ́lá ṣe ń dábìrà nínú ayé wa kò ní rẹ̀ wá sílẹ̀. Dáadáa ló dé pẹ̀lẹ́ ìyàwó jíjẹ kí ló bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀wọ̀n ìjòkó ẹ̀jẹ̀ ìyàwó tọ́. ẹ̀wọ̀n ẹ̀ka yìí o tí ilé jẹ tunu ìtì. kò ti ṣu nílẹ̀ ni. ìtumọ̀ tí wọn ò bá tí ìtọ́jú ìtẹ́tù kí kábíyèsí fàṣẹtì. oyè ọ̀nà ọba ti jẹ tú jẹ ṣu ọtí ní Ìjẹ̀ṣu ní sọ. ó lè tó bẹ́ẹ̀ ni. kò lè. ẹ jòkó díẹ̀. ìṣẹ́jú yẹn yọ ọmọ ẹgbẹ́ kọ̀ kú. bẹ́ẹ̀ bá wá ń sọ ọdún gbogbo náà bá sọ ọdún Ìjẹ̀ṣu ọdún wọn ò tí ì tẹ̀. àwa nítorí kó ní bàbá fọ́ kọ́mí pẹ̀lẹ́ fún bí ó ti mọ ní ọmọ. kábíyèsí o wíṣí àtẹwà nínú ilé wa ní àyíká wa fásitì iṣu kò sí pé à ń lọ ní oko ẹ̀gẹ̀ àmọ́ wá dààmú ọkàn àdìbalẹ̀ kí ọkàn wá balẹ̀ ká mọ dákọ̀ lọ́wọ́ dáadáa fún yín kábíyèsí. kábíyèsí o. àgàtú. ìyá ọjọ́ ló pè ní àgàtú wípé àyejò ní ní ilẹ̀ yìí. kò sálejò kan bì kan. lọ́jà fún kábíyèsí. nǹkan kan náà jọ ní á. àjọ nílùú ni. káṣí ẹ̀dá wa lọ́mọ ìyá ọ̀wọ̀ oṣù fún ọba ìní òsè. ẹ má bẹ̀rù ìyá ejò wá. àwa ìyá ìlú ẹ má bẹ̀rù ìyá ejò wá. ọ̀gá ni àgàtú ọ̀gá ni. sẹ́yìn ẹni báwọn. ìlú wa ti di rọrùn kò sí kankan tó dàbí. ẹyẹ ọmọ sẹ́nu yẹyẹ o ọmọ ẹjọ́kọ̀ mú o túmọ̀ òye o bá a ti ń jẹ́ kò ní pa lórí o bá a ti ń jẹ́ kò ní kó jọra wa o àwọn onílé ọmọ mi wẹ́lẹ́ o àwọn àkọ́kọ́ mọ̀tò wà lábọ́ gbogbo àsòwò ẹ̀mọ̀sòwò jẹrẹ o gbogbo àgbẹ̀ àlọ́kọ́ bá tún jẹ́ o ẹ wá sọ fún gbogbo àwọn ọmọ ìyá wa tí ibẹ̀ lẹ́yìn òdi ẹnìkan máa wáyé ọdún. Ẹnìkan máa wáyé ọdún. Náà bẹ́ẹ̀ bá ti délé èèyàn ọmọ wa. Iṣu ti di jíjẹ o. Ká máa jẹ sùlọ́kù. ẹ kú ọdún ọdún Ìjẹ̀ṣu ọdún ìyó ló wọlé dé. ẹ kú ọdún
ọ̀dọ́dún là ń lọ́rọ́gbó ọ̀dọ́dún là ń ra òòṣà ọ̀dọ́dún là ń rọ́mọ òbí lórí àtẹ ọdún Ìjẹ̀ṣu ọdún ìwò ló wọlé dé. láti àrògbọ̀ ẹ̀yìn tí ẹ ń wò wá iléeṣẹ́ nígbà tí tẹlifíṣàn tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá tó ń gbé lárugẹ ẹ mọ́ gbàgbé ìlú Isanlu-Isin òun náà ni a wà ní ọjọ́ ti tòní ẹ ti rí wípé à ń ṣe ọdún Ìjẹ̀ṣu ẹ ká mọ̀ nǹkan tí àwọn orí adé tí wọ́n máa sọ nípa ọdún Ìjẹ̀ṣu tí a ń ṣe ní ọjọ́ ti tòní ẹ mọ́ gbàgbé orúkọ mi ò yí padà ọmọọba Abíọ́dún Kẹ́hìndé Philip náà ni orúkọ ti tèmi ẹ ká mọ̀ nǹkan tí àwọn ṣe kábíyèsí sà ẹ sà ẹ bá mi dárúkọ yín fún Nàìjíríà tó wé sà. Okay, èmi ni ọba Alhaji Abdulrahman Oyèrèdé oníwó ti ìlú Ìwó Rẹ̀sí local government and member of the International Council. ẹ ṣeun bàbá a wà nílùú Isanlu-Isin lọ́jọ́ tòní kí nìkan tó ṣẹlẹ̀ nílùú Isanlu-Isin lọ́jọ́ tòní. àdúgbò fọlọ́run sọ kábíyèsí wa tó jẹ́ alága ìṣe Traditional Council àti ìlú Isanlu-Isin lápapọ̀ ni wọ́n ń ṣe ọdún Ìjẹ̀ṣu tí wọ́n máa ń ṣe ní ọdọọdún àwa náà wá bá wọn ṣayẹyẹ. Alhaji Amadu Babalọlá Adépo Iléṣẹ́ kẹta àwa bá olú ọba Ìsanlu láti abáṣe ọdún Ìjẹ̀ṣu a lè mọ̀ pé Ọlọ́run abẹ lọ́hùn olùsọ̀lú kó má dààmú àmọ́yé ọdún jákàṣe láyé pẹ̀lú ọlá. orúkọ mi ní Israel Majesty ọba Ibrahim Ọládélé Adéòtí Akọ́ládé Agbolúajé olómù ẹ̀fọn ṣẹ̀fọn olómù ti ìlú Òmùaran. ọdún Ìjẹ̀ṣu jẹ́ ọdún pàtàkì tí a mọ̀ sí nílẹ̀ Yorùbá ó túmọ̀ sí pé tí a bá sọdún èèyàn tí gbọ́dọ̀ jẹ sí ẹ̀yìn ọdún yìí la tó gbọ́dọ̀ mọ jẹ iṣu bó ṣe wà nílẹ̀ Káàárọ̀ Oòjíire nìyẹn. ọwọ́ ayọ̀kẹ́ àmúyọ̀kẹ́ ọwọ́ àrí ẹgbẹ́ kẹ́mọ́ ọwọ́ ló ti bọ̀ lọ ọwọ́ dẹ ọwọ́ ló ti bọ̀ lọ ọwọ́ bàbá ọwọ́ ló ti bọ̀ lọ òmẹ́kú sẹ́kẹ́tìrì ní àti tó ọmọ pé kó sẹ́kẹ́tìrì lè yàn àkúnlẹ̀ bọ́ọ̀lù. Abídolú nílé ìyá rẹ̀ ọmọ Abídolú eléṣẹ́ ń dúgbẹ́ òkòrè sí ọmọdé bíi ọ̀yọ̀rọ̀ òwe mi tún sàn olúwodò nírèsé eléṣẹ́ arìnrìn ọ̀run ajagun múni mí ní àgbàjà tí mẹ́kùn láàyè òkòrè sí ọmọ wòyíra kó má bàa rẹ rúkẹ́rú abilára lẹ́nu wòyíra kó má bàa rẹ tákíbá ní kẹ́kẹ́ ń lọ òkò àlàkẹ́ ọmọdé bíi ọ̀yọ̀rọ̀ òkò bá ń tẹ̀lẹ̀ wò wá torí ẹni wo tí mo bá wájú torí ẹni lọ. Ìbà o àwa ti jù bá káwa tó ṣe rí. Ìbà o àwa ti jù bá káwa tó ṣe rí. ṣe kábíyèsí o ẹ ṣe kábíyèsí o ọba wa Olórèdé ọba wa Olúgbòǹgbà Olùsìn Ìsanlu ọba Arójòjòyè àtọ́bàtẹ́lẹ̀ kó tó jọba. àwọn tó ò tí ì bàlágà làwọn ọmọbìnrin yìí o. mo kí gbogbo ẹ̀yin ìlú o gbogbo ẹ̀yin lọ́balọ́ba ní yín o láti ṣe nìyẹn o àwọn omidan wọ́n gbé ìgbẹ́rù yẹn àwọn ológun ló gbé lórí wọn tó àwọn ìhàlẹ̀ àwọn olóyè àgbà ló wà lẹ́yìn wọn àwọn olóyè àgbà wọn máa ṣàdúrà báwọn ọmọ yẹn ọba ń gbé fún aṣíwájú àwọn olóyè àgbà kan tí ó ṣàdúrà lórúkọ gbogbo àwọn ìhàlẹ̀. lórúkọ gbogbo ìlú àwọn ọmọ yìí ó dìde ẹ̀yin ààrẹ mo kí yín o ẹ ṣeun ẹ̀yin ológun mo kí yín o ẹ ṣeun wọ́n dìde àmúga ti wà ń bẹ̀ iṣu kọ̀ọ̀kan ẹ̀yin kábíyèsí àtẹ̀yìn tó nílé ayé ẹ̀yin ìyá o ẹ̀yin bàbá o gbogbo ẹ̀yin ọba àti gbogbo ẹ̀yin aláyé o so a máa lọ bẹ̀rẹ̀ láti sàlẹ̀ báyìí. ẹ̀ẹ́dẹ́wọ́ ẹgbàá rí. Gbogbo ìsìn àtẹ́wọ́ ẹgbàá rẹ̀ Solomon kórè wọ̀lú ẹ̀ Solomon kórè wọ̀lú ẹ̀ gbogbo ìyàn ẹgbẹ́wọ́ ẹgbàá rẹ̀
Orúkọ mi ni Olóyè Fẹ́mi Awólọ́lá, Asanlu ti Isanlu-Isin. Bẹ́ẹ̀ ni èdè là ń ṣe ọdún tá à ń pè ní ọdún iṣu. Kí ó tó di àkókò yìí ọdún òrùn ni àwọn èèyàn ń pè é. Ìyẹn ni pé à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún pé n tá a gbìn ní ọdún tó kọjá o, a kó èrè ẹ̀ ní ọdún yìí. Àìtún sọ pé tòwọ́ Ọlọ́run àkókò òjò ní a tún máa gbẹ̀ tí ọdún tó ń bọ̀. Wípé ẹ̀mí wa tí ó gbìn kí ó tún lè kó ní tí ó ń bọ̀. Alhaji Abdullahi Sadiq bàbá ìsàlẹ̀ òfin wá represent lọ́la wa ọba lórin Isanlu-Isin ọdún Ìjẹ̀ṣu tí a sọ̀rọ̀ yìí. Ìyá èso ìlera, ìyá èso lókè àlà ẹ̀sìn èwì, ẹ̀sìn èwì kí àwọn sọ̀rọ̀, ìyá èso ìlera. Lẹ́yìn ẹ̀rí o, ọ̀gẹ̀dẹ̀ láwa kọ̀ bí èṣù o. Ìta òòrò, ìta òòrò, ìta òòrò. Àrẹ̀gbọ́ba ní ìmá olè. Àrẹ̀gbọ́ba níyì of Isanland ní orúkọ kábíyèsí Olùsìn of Isanlu-Isin, èmi ọba Ọládélé Adéòtí Akọ́ládé Agbólúajé Olómù Ẹ̀fọ̀dìsẹ́kọ̀ Olómù Ọ̀fùmàrán lórúkọ sí àfi chief ààrẹ gbọ́ba níyì ọ̀bùsìn Àbújá lónìí kẹjẹgbó kẹjẹtọ́ kí ayé yìí kó dára kó tòrò kó dalẹ̀ ẹ̀yin àti ìyàwó ọkọ gbó yàgbó olùkọ́lù àkóso yín káwọn ọmọ yín kí wọ́n sóríire jù yín lọ. ààrẹ gbọ́ba ní máa wọlé ìrè ọ̀lẹ́lẹ̀ olúwa fẹ́mi máa wọlé. Báwálé Aláyélúwà Olómù Ọ̀fùmàrán bẹ́ẹ̀ ṣe ṣe lánàá tó yẹ̀yà lóde ti ìlú Òmàrán náà ni wọ́n tún ṣe tèmi tẹ́ẹ̀tì yẹ̀yà lóde ìlú Isanlu-Isin. Ọmọ ṣíṣe rojú ó débẹ̀ tán iwájú òṣè lọ ọmọ yẹba ẹrẹbẹdúbẹ ẹrẹlẹrù ní títí wa o. Mo kí bàbá mi Olómù Ẹ̀fọ̀n àbúrò ní ṣe yín o. Mo kí bàbá mi Olùsìn tìlú Isanlu-Isin àbúrò ní ṣe yín o. Àjẹgbó bá ní gbóúnjẹ bọ àrí kékeré gúnugún tí èèpa lórí bẹ́ẹ̀ la àrí kékeré àkàlàmọ̀gbò tí èèyàn yọ gẹ̀gẹ̀ lọ́rùn nínú ìgbà nínú gbèsè ayé ẹ̀ mọ̀ dùn ni o. Àbúrò ní ṣe yín o. Ìlú Òmàrán ní bàjẹ́ o. Kwara State lápapọ̀ ní dàrú. Ìyálóde ọtí di àjẹ obìnrin léni eléyìí ta wí léni àwọn bàbá ẹni wọn la fi ń wí. Torí sísun ewu ná àlàfófin owó rìsà yẹyà owó yàwó akọ ọgbà ìgbólóko tọba rẹyẹ lórí òrùlé pánù ẹ má jẹ kẹrù bà ọ. Orúkọ kábíyèsí Olùsìn of Isanlu-Isin wọ́n fi jẹ ìyálóde Isanlu-Isin of Isanlu gọbẹlẹni ẹjẹgbó ẹjẹtọ o tí mo ní lára yín tó fi dé lágbára Ọlọ́run kẹ́kọ̀ọ́ yẹn ní o gbàdé yóò lé àwọn yìí ó lé ẹjẹgbó ẹjẹtọ ẹfitọmọ ẹfitẹbi ẹfitọ ara ẹfitọlu láhàúlà. Èmi ni ọba Dr. Samuel Babatunde Aboyiti
olùsọ Ijesu ó tọ́ ni gbogbo wọn tó gbèsù yẹn wọn ò tí ì mọkùnrin àti àníyàn nìkan ní 2 years ago tó ti parí yunifásitì bẹ́ẹ̀ ni tí ò lè ti mọkùnrin nínú wa ń bẹ lọ́dún. àmọ́ àti àgbà ìsìn àwa ọmọ ìsìn ni pé pàápàá àwọn ọba bẹ́ẹ̀ yẹn bá ti gba oyè ọba kò gbọ́dọ̀ pa traditional kò gbọ́dọ̀ pátì torí ohun torí ẹ̀ láti gba ìlẹ̀kẹ̀ sọ́rùn táwọn gbàdúrà ni pé kọ́lọ́n kó máa wà pẹ̀lú wa torí ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ wípé ẹbọ là ń ṣe kì í ṣẹbọ o ìṣẹ̀bílẹ̀ là ń ṣe èyí gbọ́dọ̀ gbà pé ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni torí ìjókòó já wà nù. wọ́n ṣe bàjẹ́ nílé wọn ò gbẹ̀yìn nílé wọ́n ṣe bàjẹ́ lóde àbùkù náà bá bọ̀ bẹ̀ aṣọ àbùkù tó wọ̀ agbádá lánà tó fi dá wọ́n dágbádá wọn dábùbá wọn tó dáṣọ ògbóra ìyẹn ni pé tọ̀sán tòru àbùkù náà ó máa kàn bọ́lá ẹni bá yájú sí ẹ lóde àbùkù náà ó tó bẹ́ẹ̀ òwí wọn náà ò gbọ́ o àfàṣẹ́gbé